Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Mo kí gbogbo àwọn àlùfáà wa níjókòó. Mo kí gbogbo àwọn mẹ́yànmẹ́yàn nínú ilé Belgore àti gbogbo àwọn aṣáájú wa, àwọn adájọ́ lọ́tún lósì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Mo kí àwọn àlùfáà wa Dr. Shambaki wípé èyí tí wà sí tí a gbọ́ lẹ́nu wọn yìí wọ́n ti parí gbogbo ẹni tí a ti torí ẹ̀ jókòó. Kí Ọlọ́run kó jẹ́ kí wọ́n ṣe pẹ́ ká sì rí àǹfààní náà pẹ́ lára wọn. Mo dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ gbogbo jàmá ìfẹ́ tẹ ní kọ́lọ̀n kó nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa náà. Ọ̀rọ̀ ló ṣòro sọ jù, ẹni tó bá sì mọ iye ọ̀rọ̀ kò ní máa jìjàdù kóhun sọ̀rọ̀. Ọlọ́run kí ó máa fún wa ní àsọbádé, kó sì máa gbẹnu wa sọ ọ̀rọ̀ ẹ̀. Àmín, àmín, àmín ya Allah. Kó fún alágbọ́yé Al-Qur'an, kó fún wa ní àgbọ́yé Hadith, Àmín, kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn. àmín. Ànábì ní man arada Allahu bihi khayran yufaqihuhu fi ddin. Ọlọ́run fẹ́ oore rò wá tó bá fún wa ní àgbọ́yé ẹ̀sìn. Èyí ni àdúà tí a máa ṣe. Kí Ọlọ́run kó fi wọ́n lépa bá àwọn ẹni rere, Àmín, àwọn tàná àmín, tí wọ́n jẹ́ àwọn mutaqaddimin. àmín. Gẹ́gẹ́ bí àfáà Lukman ti sọ lálákọ́kọ́, ìjókòó tí a jókòó rọ̀ lẹ́yìn wá sí ọlá àti gbọ́rí, wá sí oníwọ̀n ti ṣe rí, àmọ́ a fi ìjókòó yìí a fẹ́ fi dúpẹ́ Alhamdulillah, lọ́dọ̀ Ọlọ́run ni. alhamdulillah, Ìjókòó yìí ìjókòó dúpẹ́ ni. alhamdulillah, A bára wa dúpẹ́ alhamdulillah. pé Ọlọ́run ṣe wá ní, ó ṣe àwọn ilé Belgore ní bí ọmọ ìyá sí wa fún wa, ọmọ ìyá nídìí ẹ̀sìn, ọmọ ìyá nínú ìlú, ọmọ ìyá níbi ìmọ̀. So ìjọmọ ìyá yìí òun ni gbogbo wa fi pé síbí nírọ̀lẹ́ yìí la ṣe fi ń dúpẹ́. So èyí tá ń dúpẹ́ ni a ń dúpẹ́, a ń bá àwọn ìdílé Belgore dúpẹ́
òun ni a sì ń bára wa náà dúpẹ́ bẹ́ẹ̀. Alhamdulillah. Àwọn àlùfáà wa Dr. Shambaki wọ́n ti wá wí mẹ́nu ọ̀rọ̀ nígbàtí wọ́n tún sọ àlùfáà wa Lukman tí ó sọ lẹ́lẹ́kejì ó ní wá àṣítán bá ṣe wọ́n ṣe ṣára àwọn òkè lógere wọ́n fa báyá kémi kán mọ́ sí so tó bá rí pé mo fẹ́ kán mọ́ sí ní léyìí tó iṣẹ́ tó bẹ̀ mínú ni iṣẹ́ tó bẹ̀ mí olórin pé a kán mọ́ sí wọ́n sọ ọ̀rọ̀ kan wípé nasi tí wọ́n mú wá pé wa yastafillahu man yarda wa yakhtar látara Sheikh Adam so ń gbàtẹ́ ń ká ẹ̀dẹ́ orí mufti so ẹ̀dúró ó tún wá kú ẹnìkan ó kú àfá Adam yáyá so wípé nínú wọ́n mú ẹni tí ó jẹ́ katib adib ní Áfríkà ń bí àbí ní gbogbo Nàìjíríà wọ́n wá mú àfáwà Adam Yahya Al-Fulani tó jẹ́ lára Sheikh Adam yìí náà ni tó bá jẹ́ bẹ́ẹ̀ àdúà tí bàbá ṣe fún gbogbo markaz kìí ṣe pé kan wá kéwú nìkan mo fẹ́ gba ọmọ kéwú ìwọ Ọlọ́run tí ń bá ń kọ́ wọn jẹ́ ó máa yé wọn jẹ́ kí wọ́n wá rí bí gbé gbà so àìmọye àfáà ló pa ọmọ kéwú ẹ̀ àìmọye àfáà ló tẹ ọmọ kéwú ẹ̀rì Sheikh Adam ò ṣe bẹ́ẹ̀ الله تعالى عنه. بالخلق أنوار وأخيار ويصطفي الله ما يرضى ويختار ويصطفي الله ما يرضى لله في الخلق أنواره وأخياره ويصطفي الله ما يرضى ويختاره ويصطفي الله ما يرضى ويختاره. الاصطفاء ikhtiyar àti rídọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ló papọ̀ ló rìn lára Sheikh Adam àti iṣẹ́ tí wọ́n ṣe ní gbogbo wa yìí rídọ̀ láì náà ló bẹ lára gbogbo wa ìsìfáwọ̀ Ọlọ́run ló wà lára wa ikhtiyaru Ọlọ́run náà ni ṣe bí àwákọ́lá ṣẹ̀ṣà àwákọ́lá ṣẹ̀ṣà wípé ibi tí mo fẹ́ kéwú ní Ọlọ́run ló ṣẹ̀ṣà ẹ̀ bẹ́ẹ̀ ló darí wa kódà bí a bá lérò ẹ̀ tọ́lọ́wọ̀n bá lọ́wọ́ sí kò ní gbàbẹ̀ bàbá sọ wípé ń jọ kan ní wáàsí ìpẹ̀lẹ̀ bá ń ṣàdúà ẹ máa ṣe wípé kí ni ááyà yìí wọ̀làkọ́dí kára bàbá ní ẹ má ṣì mí gbọ́ ìjọ tí wọ́n fẹ́ sọ gbólóhùn tí wọ́n fi lé ní ẹ kan tó kááyà
wípé walaqad karram gbogbo yín máa ké ọmọ Markaz pé walaqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahr wa razaqnahum min at-tayyibat wa faddalnahum ala kathirin mimman khalaqna tafdila. in tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ karama ohun fil bahri fil barri wal bahr. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. so wájú náà lẹ́ẹ̀mà wà wájú náà láàmà wà. آمين يا الله. so ẹ̀yìn náà tó ní ẹn tí àgbọ́dọ̀ máa rí àtakò, àgbọ́dọ̀ máa rí ìlara tọ́lọ́mbá ti ṣoore fẹ́ dá. so kèéta kèérú ẹ̀gàn gbogbo ẹ máa rí ẹ máa bá parí pé sáwọn nìkan náà ni ẹ ń sọ̀rọ̀ gbogbo àfá ẹ ń ṣe kìíkà ṣíṣẹ́ Adam nìkan làfá ni bí kìí ṣe pé nítorí pé ṣe Adam jẹ́ bàbá mi, àmọ́ tó bá jẹ́ ẹ̀jẹ́ nítorí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ bàbá mi tó jẹ́ náà ni. ẹ̀mí náà ó dá kí n sọ wípé tọ́lọ ń ṣe fún rẹ̀ kí n mọ̀ kí má yàwó ọmọ Núà tí ó mọ̀ tọ́lọ ń ṣe fún bàbá rẹ̀. kílẹ̀ bá rí pé ó wí ṣe rí bàbá rẹ̀ ní ọ̀dà mo mọ̀ tọ́lóore tọ́lọ ń ṣe fún bàbá mi, Ọlọ́run sì ní kí n mọ̀ bó ti tó. ìtorí ẹ̀ kò jọ mí lójú rí, wàláhì razim kò jọ mí lójú rí wípé in tí mi ò bá rí tí bàbá mi ò bá kí ń ṣe ẹnìkan ò ní gbé wá láti ibìkan ìyà máa wádìí fún ni ń wádìí fún ẹni tí bàbá mi ò ṣe yẹn tí torí mo gbà wípé ẹ̀tọ́ ló ṣe, ojú ọ̀nà ló sì wà. so mi ò fẹ́yàwó ní ìsìnkí wá lọ dá aṣọ bò lójú torí bàbá mi àkọsáwọn ìyá wa kan tí bàbá dáṣọ bò lójú rí. so ó dá kí wá lórí bẹ́ẹ̀ tí kìí ṣe pé akàdáwà jáde náà lè yá bá ànákọ́ ni ọ̀rọ̀ tó àbẹ̀ èmi náà wá kí ni òye jẹ́ kí ni ìjáàbù ni kí ni nìkọ́ọ̀bù kí sì ni òjé ó ṣe ẹ̀mọ́ á rí pé aláàdà ni kìí ṣe ìbádà. sọ̀tọ́ láyé pé bádà ni kéwú tí bàbá ní kéwú mímọ̀ ẹ̀sìn ni, torí ẹ̀sìn náà ló ṣe sunkún ẹ̀, torí ẹ̀sìn ló ṣe dálé kéwúlẹ̀ kìí ṣe torí nǹkankan. so ẹ̀sìn ló ṣe ń dáàbòbò, kò sí nǹkan nínú gbogbo mọ́sọ́mù nǹkan tí bàbá ṣe ní tíra dáwà ilallah kẹ́nìkan Islam fi Nigeria Islam wa taqalidul jahiliya. kí ni Islam ọ̀hún? ṣe bí gbogbo àwọn nǹkan tá ẹ̀sìn yìí ni òun náà ni Islam ọ̀hún. so kò wá sí pa Islam kò sí pa Ànábì inú gbogbo ń takà náà kò sí àwọn Ànábì kan tó bojú. so and you can never be Catholic more than Pope. Lè jẹ́ kátọ́líkì ju póòpù lọ ga kátọ́líkì
so èyí tí pope bá ṣe nú kátólíkì ẹnìkan kátólíkì kan kò ní ṣe so ànábì lọ́lọ́run fẹ̀sìn rán lópin ìgbà tí àwọn ìyàwó rẹ̀ ò bójú so ó sọ fún wa pé iye ṣe ara ẹ̀sìn so aládà ni àwọn òṣàzò wa rèé tí wọ́n kọ́ wa ní ádàbù nígbà tàwà lékéwú nùmẹ́nu àti nẹ́bígà àṣà Lárúbáwá ẹni tó bá jẹ́ bí i tó wà láàyè ọlá àyè gíga àyè èèyàn pàtàkì nínú ìlú àwọn ìyàwó wọn wọ́n máa bójú gbangba ní ẹ̀ngbàtí ìyàwó nẹ́bígà tó fẹ́ ìyàwó nùmẹ́nu tó fẹ́ kọjá láàrin gbogbo èèyàn tí ìborí rẹ̀ ìbòjú tó fi kọ́fà ojú báyìí tó jábọ́ lọ́wọ́ ni ìwọ nẹ́bígà yìí kíní yìí tó ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ló fi kọrin pé sàkátà nàsífù wà látorí bí i ìṣẹ̀lẹ̀ tó ròyìn ni ló fi júwe fún wa pé wọ́n a máa bójú tí è ṣe tẹ̀sìn irú àwọn ìyàwó wo ló ń bójú ìyàwó àwọn ẹni ńlá a sì rí ilẹ̀ Yorùbá náà àwọn èèyàn pàtàkì pàtàkì Aláàfin àti Ọọ̀ni wọ́n a dáwẹ̀ rẹ̀ bójú káwọn èèyàn má rí wọn a rí pé aláàdà ni àwa náà wá kàn rí pé aláàdà ni laysa ibada ẹni nínú ilé yìí lẹ́lẹ́kejì tí mo fẹ́ ẹ̀mẹ́ ìsọ̀rọ̀ kan yàwó mẹ́ wọ́n ti sọ èyí tó gé nǹkan hàn níbẹ̀ but nínú ilé yìí láàárọ̀ nígbàtí mùkádàmù àgbà tí wọ́n ṣe wáàsí a rí pé nǹkan kan ni wọ́n fi ṣe wáàsí péré òun náà lọ́rọ̀ Al-Qur'ani máa wo bàbá ọkọ ìyàwó wọ́n ní àfáà Al-Qur'ani so àṣẹ Kùránì náà ni wọ́n fi délé yìí mú náà fi di bí mú Kùránì náà ni Ṣálímì fi di Ìlọrin yìí ló fi gbé oró Kùránì náà ni gbogbo àwọn àfáà tí wọ́n dìde ńlọrin yìí Kùránì yìí náà ni kí ni Ṣálímì gbé wá ìdajì tafsiri àbí ìdajì tafsiri ìdajì kan ti wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ lókè súnà èyún ìdajì tó gbé wá Kùránì náà ni kò bá jẹ́ Jàlálẹ́ ni ṣe bí Kùránì ló tú ó ṣe tafsiri Kùránì náà ni Kùránì ni so Kùránì ọ̀hún ló dé bí ló dé ilẹ̀ Ìró ló gbé ró ilé bàbá Belgore ń bí Al-Kùránì náà ni lọ́yà Ọlágúnjú ní àárọ̀ ó sọ ọ̀rọ̀ kan mo á fẹ́ kó papọ̀ mọ́ kí n fi kánmọ́ sí àwọn bàbá Sheikh Belgore àgbà bàbá jẹ́ ká mọ̀ wípé bí àwọn àfáàní ti gbóná tó bí wọ́n ṣe jíndò tó nínú mímọ̀ ṣáṣpẹ́ mutafanninu ni wọ́n kìí ṣe mutakhassis torí pé ìyàtọ̀ wà láàrin mutakhassis àti mutafannin mutafannin kò sí ibú odò tí ò ní wọ̀ tí ó sì ní wẹ̀ jáde kúrò nú ẹ̀ but mutakhassis wọ́n ti dọ̀ ìyáka ẹ̀ wọ́n ti fún pínpín sí ọ̀nà kan so ó ti narrow scope ló ní
kò lè lọ wájú kò lè lọ ẹ̀yìn kò lè yẹ kúrò lójú agbẹ́rin tó wà ní tó bá ti yẹ kúrò ń bẹ́ khalas intaha but bẹ́ẹ̀ kọ́ láwọn bàbá yẹn rí gbogbo agbẹ́gbó pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́pẹ́lẹ́ wà lè ní onísúnnà ní mí onífíkíù ní mí oníṣẹ̀ríà ní mí onílógà ní mí ma náà ní pé àti ìbá wọn bàbá yẹn látara al-Qur'an ni wọ́n mọ̀ lóyí dandé lára wọn ni wọ́n fi di encyclopedia náà fi di mutafannin torí pé Qur'an gan fúnra encyclopedia ni ẹni tó wá lọ gba doctorat lórí ṣẹ̀ríà lásìkò tàwà yóò yà múnú iṣẹ́ àwọn bàbá yẹn tó bá gbọ́ yé ìkánnú iṣẹ́ wọn ni ó yà lò àpèjúwe tí mo fẹ́ fi kalẹ̀ ní pé nínú iṣẹ́ Sheikh Belgore kan tí wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn ní náwù ni wọ́n fẹ́ kọ́ wọn wọ́n á bọ́ sínú miraj ó bọ́ sínú fíkíù ó wá ń fi fíkíù kọ́ wọn ní náwù ó ń fi náwù kọ́ wọn ní fíkíù papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n fẹ́ kọ́ wọn ní asmáù huruf af'al so huruful mabani ọ̀tọ̀ huruful maani àwọn hurufu tó jẹ́ pé eléyìí jarri ni huruful jar àti nasbi àti hala rafui nínú àwọn al-asma al-marfu'at min al-asma al-mansubat min al-asma al-majrurat min al-asma ma ẹgbẹ́ isimi oni fíìlì orí al-majzum min al-af'al arafiri àwa lọ sínú mìírásù nínú mìírásù yẹn wọ́n wá pín mìírásù pé àwọn wo ni hasaba àwọn wo ni mahajubun mahajubu èyí tó jẹ́ pé hajibu hirman èyí tó jẹ́ hajibu nuqsan wọ́n wá fi fíìlì àti ìsìmí àti àràfí wọ́n wá fi pínkún wọ́n wá ní kẹ́límà bímọ ẹgbà òbí ma òbí ìsìmí òbí fíìlì ó sì bí àràfí wọ́n wá fẹ́ píngún ó fogúnlẹ̀ ogún tó fi kalẹ̀ ó fi rọ́fù kalẹ̀ lógún ó fi nẹ́sìbù kalẹ̀ lógún ó fi járù kalẹ̀ lógún ó sì fi jásímù kalẹ̀ lógún ẹ dákun gbogbo ẹni tó ní dòkítọ́rà lórí ṣẹ̀ríà lẹ́yàsìkò tàwà ṣó lè píngún ẹgbà tó gún pínpín ọba kọ́kọ́ yé Ànábì ni àkọ́kọ́ nǹkan tí ó kọ́kọ́ lọ tọ́lọ́run kọ́kọ́ kó ńlẹ̀ nínú mímọ̀ ó ní ìmọ̀ ogún pínpín sọ̀tẹ́ni tó gba dòkítọ́rà lórí kìíní tí ó lè píngún lápínyanjú tí ẹni tí ó gba dòkítọ́rà lórí náà sọ́rfù tí ò ní lè ṣàlàyé majruratu marfu'at majzumatu nínú àwọn àràfí àti fìlì àti ìsìmí àwọn bàbá yíwa parí ẹgbẹ̀ ok ẹgbà tí kẹ́lìmọ̀ bímọ ó bí ìsìmí ó bí fìlì ó bí àràfí ó wá fogúnlẹ̀ ó fi jásímù kalẹ̀ ó fi rọ́fù kalẹ̀ lógún ó fi nẹ́sbì kalẹ̀ lógún
ẹ̀ngbà tí wọ́n pín gún ìsìmí pín rọ́fù lógún. So ẹ lè rí marfu'atu min al-af'al ko marfu'atu min al-af'al la illa pé ó nìkan ló dá rọ́fù jẹ lógún fíìlì ò bá pín bẹ̀. Ó tún wá jẹ násìbù lógún òun pẹ̀lú fíìlì jìjọ pín. Jazmu fíìlì nìkan ló dá gbà lógún, òun ló dá jẹ lógún tí ìsìnmí ò bá jẹ ń bẹ̀. Ẹ̀rẹ́ pé wọ́n ti pín ogún tán, wọ́n ti ṣàlàyé náàwù tán. So àràfí ń tí ẹ̀, àràfí ló wá ń òun ló ń lọ, so òun hajjibu hirimani lòun òjogún, àmọ́ òun ló ń ṣiṣẹ́ àwọn kan tí wọ́n fẹ́ jẹ lógún yìí. So àràfí lẹ́rí tí ó wọlé tọ̀ ìsìmí tí ó fún násìbù, yóò wọlé tọ̀ ìsìmí yóò sọ di majrúrù, yóò wọlé tọ̀ fíìlì yóò sọ di majzumu, yóò sì sọ di mansub. Wantaha. Ẹlákùn sẹ́náwò ti parí. Èwọ̀ àlà ló ń lọ ṣe tó ló ń lọ gba dòktórà lórí àràfí. Ó fi kún àràfí ni. Ẹlákùn ṣé yóò fi kún àràfí àbí yóò mú tuntun wá, yóò sọṣẹ́ míì tó ń ṣe. Ẹ wo bí táwọn bàbá yẹn báṣẹ́ dé, ẹ wo bí tí wọ́n tí gbogbo ẹ yé wọn ní kọ̀ọ̀kan, tí wọ́n ń fi yíyé yẹn fi ṣàlàyé míì láti fi yé. So àti ìbá wọn dì sín pẹ̀lú gbogbo owó tó wúrò wa, Lárúbáwá ó sì kọ́ wọn. Lárúbáwá kọ́ ló kọ́ wọn kéwú, Lárúbáwá kọ́ ló fi ẹ̀sìn mọ̀ wọn, ẹ̀sìn yí wá yé wọn tòkò tayọ. So tẹ́sìn ò bá yé èèyàn parí, tí fíkíù ò bá yé èèyàn parí, nínú fíkíù kó lọ bábù mìíràn kéèyàn sì tún fi ṣàlàyé náàwù tó ń jẹ́ lógà. Ọ̀nà yẹn jìn kí wọ́n wá ní irú gbogbo àwọn bàbá wọn yẹn ẹnìkan jù wọ́n lọ nílẹ̀ Lárúbáwá, àbí tó ipò ń làfá àgbà ọgárí àfá. Kíkí ní ìsọ̀rọ̀ tí ó bá sọ̀rọ̀ tán, èmi náà dákẹ́ mo dúró. Now, ibi tọ́lọ̀ ń fẹ́ adá dúró dèrè. Mo kàn mọ́ sí ọ̀rọ̀ tí àfáwà Dr. Sambaki léyìí tá máa fi mọ́ èyí tá máa fi mọ̀ báwo ni gbogbo àwọn bàbá wọn ní ti rí. Èyí tá máa fi mọ̀ pé báwo ni àwọn bàbá wọn ní ti tó. Tá sì fi mọ̀ pé Ọlọ́run kẹ́ wa nílẹ̀ wa yìí. Pàápàá jùlọ ipe Ọlọ́run kẹ́ wa nílẹ̀ wa yìí. Ilẹ̀ Ìlọrin yìí. Pàápàá jùlọ ilẹ̀ Ìlọrin wa nílùú Ìlọrin yìí, nílùú Ìlọrin. Ọlọ́run kẹ́ wa. Ó kẹ́ wa ju Lárúbáwá tó lédè lọ. Alhamdulillah. Lárúbáwá kọ́ ló tan ìsìláàmù dé gbogbo ibi tí ìsìláàmù dé yìí.
Lárúbáwá contribution wọn lórí èdè wọn gan ó kéré. Contribution wọn lórí thaqafa, lórí civilization, Islamic and Arabic civilization ó kéré. Àjẹ̀mí ni àwọn tó ṣiṣẹ́ tó pọ̀ fún Islam lórí èdè Lárúbáwá ni o, lórí civilization Islam ni o. Àjẹ̀mí ló ṣiṣẹ́ sin Islam, ṣiṣẹ́ sin Al-Qur'ani tí ìmọ̀ fi dúró. Lárúbáwá contribute nǹkankan. A bá lọ sínú náhù sọ́rífù, àjẹ̀mí ni. Tá bá lọ sínú bàlágà, àjẹ̀mí ni wọ́n. Tá bá lọ sínú tàríkhì, àjẹ̀mí ni. Tá bá lọ sínú riyadiyat, hisab, falsafa, àjẹ̀mí ni gbogbo àwọn tó contribute sí Islam. Kódà tó fi mọ́ ilmul kalam, àwọn àjẹ̀mí ni. Lárúbáwá tí Lárúbáwá tí wọ́n wà láàrin ara wọn, àkílíyà Lárúbáwá ọ̀tọ̀. Gbogbo wọn kò sí Lárúbáwá kan lójú ayé Ànábì tí ọ̀rọ̀ Ọlọ́run nígbàtí Ọlọ́run sọ pé yadullahi fawqa aydihim tí ò gbọ́yé, kò ní béèrè kankan lọ́dọ̀ Ànábì wípé ń bọ́ lọ́wọ́ Ọlọ́run báwo ló ti rí. Ó ti gbọ́yé. Wa jaa rabbuka wal malaku saffan saffan. Lárúbáwá ti wọ́n gbọ́yé tí wọ́n ní béèrè. Wastawa ala al-arsh. Lárúbáwá gbọ́yé tí wọ́n béèrè pé kayfa kana arshuhu, kayfa kana istiwa'uhu ala al-arsh. Lárúbáwá gbọ́yé láì ní fìtínà. Ṣùgbọ́n nígbà táwọn àjẹ̀mí dé, àwọn ni Lárúbáwá, èdè Lárúbáwá yìí ṣe èdè wọ́n kọ́ ni. So in tí wọ́n bá kọ́ ó yàtọ̀ sí in tí wọ́n bí ní bí. So in tí wọ́n bí ní èdè lọ́dọ̀ Lárúbáwá èdè ẹni. So bó bá Nábì tí ń wí, bá Al-Qur'ani ṣe ń wí, wọ́n ti gbọ́ yé kí ni ìstíwá yẹn. Wọ́n látàyìn ò lè lọ sára pé ìstíwá yẹn ṣe ìstíwá zàtíyà ni àbí ìstíwá ma'nawiyya. Ṣọ́lọ́n ló wá ń jókòó, báwo ló ṣe ń jókòó, ṣó ń jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ̀, ṣó nídìí, ṣó lè dúró, ṣérú èèyàn ni. Yadullahi fawqa aydihim, Ọlọ́run lọ́wọ́, báwo lọ́wọ́ ẹ̀ ṣe wá rí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n gbọ́yé. Àmọ́ nígbà táwọn ẹlẹ́sìn míì dé, elédè míì dé, táàyè gbà wọ́n, àdánwò tí wọ́n kó bá wa òun là ń rán títí dìsìn. Àbá dìde, àbá ń sọ̀rọ̀ nísìn, wọ́n ní pé kìíní kan ń ṣe sàábé, àbọ́nbú sàábé. Sàábé jẹ́ màláíkà. Báwo ló ṣe lè rọ̀ fáà sàábé ju Ànábì gan lọ? Báwo ló ṣe lè gbé pò sàábé kan ju Ànábì lọ? Èèyàn ni wọ́n. Kò sì sí nǹkan tó lè gáìdì wọn. Nǹkan kan ló ń gáìdì Ànábì wá yìí ni. L'Ànábì fi yàtọ̀ sí gbogbo ẹ̀dá tó kù. But sàábé kan wá yìí kọ́ ló ń gáìdì ẹ̀. Sòrè tí gbogbo wa oríṣiríṣi téèyàn lè hù lọ́dọ̀ sàábé. Bàbá jẹ́ sàábé Ànábì jù bẹ́ẹ̀ lọ, èèyàn ni. So gbogbo wa tí èèyàn ń hù ni sàábé lè hù. So àwa gbé wọn kúrò manzila bashariya, a gbé wọn sí manzila kudsiyya. Ṣọ́lọ́run ló sọ bẹ́ẹ̀, sáà Ànábì ló sọ bẹ́ẹ̀. Àìsọ fún ìtẹ́ ẹlòmíì tẹ́ẹ̀rún mọ́ sàábé, tẹ́ẹ̀rún mọ́ kìíní, wọ́n burú ju Muawiya ṣe sàábé, kìí ṣe kò sínú katabatul wáyì. Kò tán tó sọ mí. Yes, kó tó kán lọ rán. Muawiya ò sínú katabatul wáyì. Ṣebí tàríkù tí gbogbo àjọkà ni.
ọdún ológbà Islam kìí ṣe qabla al-fathi ba'da al-fathi kódà bàbá rẹ̀ ti gbà kó tó gbà. bàbá ẹ̀ gbà kó tó gbà kò tí ẹ̀ sí Mẹ́kà níjọ́ tí wọ́n wọ Mẹ́kà tí bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbà níjọ́ náà òun ò sí ń bẹ̀. So kí ni problem tó yá in tó wá bàjẹ́ nínú Islam burú jáì. Ó dá Islam padà kúrò ní fatara bí fajul Islam ṣe rí lójú ayé Ànábì ṣe bẹ̀rẹ̀ táwọn Abubakar gbà táwọn Umar gbà Usman Ali ọ̀dọ̀ tí ẹ̀ ó dá Islam padà sí jahiliya ni. Yes, ó dá padà sí jahiliya ni. Lọ ka ìtàn dáadáa, lọ ka tírà dáadáa. Ó dá padà sí jahiliya pátápátá tó burú. Ìdá padà sí jahiliya yìí ló mú lẹ́mí rẹ̀ ọlá ni ló mú lẹ́mí ẹ̀ gbogbo àwọn màwálí tí wọ́n gbà sínú ààfin wọn wo nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n bá ti bá wọn náà síyásà khalas wa intaha tọ́bọ̀ nǹkan tó bá wọn nú ààfin ẹ̀ kán máa ṣe. Àwọn ni wọ́n ń kọ nǹkan, àwọn màwálí wọ̀nyí àwọn ni wọ́n ń kọ tafsiri, àwọn ni wọ́n ń kọ tàríkhù, àwọn ni wọ́n gbé ulúmù oríṣiríṣi kalẹ̀, ulúmù Kùránì, ulúmù hadisi. Wọ́n ṣe dáadáa ń bí ibòmí. Al-Kùránì nìkan ni wọ́n rí tọwọ́bọ̀, kò gbogbo nǹkan tó kù wọ́n tọwọ́bọ̀. Wọ́n tọwọ́bọ̀. In tó wá kù táàrán àwọn náà gbé náà sí wá mọ̀ súhùdé, àwọn ni wọ́n gbé sábàbù nùzúlì kan dé, wọ́n wá sábàbù nùzúlì fún gbogbo àyà, wọ́n sì wọ́n rọ ìmí nírọkúrọ, wọ́n sì lẹ́mọ̀ tí míì tó lébẹ̀lẹ̀ Ànábì lọ́nà tí ó gbàdá. But àwọn tí wọ́n gbà wọ́n síṣẹ́ tí wọ́n kó wọn sẹ́rú sínú ilé, àwọn ọba wọn wo kí ni wọ́n ń kọ, wọ́n àvẹ́tì ẹ̀ pé kí lẹ́ ń kọ kí lẹ́ ń ṣe lópin ìgbàlẹ́ pé sẹ́yìn wà ń bẹ̀ ẹ̀ ṣá ń kọ nǹkan ni ẹni iṣẹ́ máa kọ́ tẹ́ẹ̀ bá ti bá dá sọ́rọ̀ òṣèlú. So wọ́n rọ àdísì oríṣiríṣi, man baddala dinahu faqtulu, irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn tó baddala dínú wọn lójú ayé Ànábì ò ṣe nǹkan tán fún wọn, kò ní kàn pa wọ́n. So ẹni tí ò ní kàn pa wọ́n ní ó wá sọ lọ́rọ̀, ní ó wá dòfin kalẹ̀ nígbà tí òun ò lò. Ṣẹ́kọ̀ sínú ẹni tó ń ṣe tó jẹ́ kátìbùl wáhì tẹ́lẹ̀ tó tẹ̀lé Ànábì dé Mẹdínà, nínú ẹni tó padà kúrò Mẹdínà tó padà ní pé òun ò ṣe Ìsìlámù mọ́, ó sì padà sí Mákà. Nínú amul fati ló padà wá gba Ìsìlámù padà ní tuntun. Tó bá ti pánkọ́ Ànábì ò sápa. Àyà tó sì ń bá Ànábì kọ níjọ́ náà tó fi bẹ́sẹ̀ ẹ̀yìn, ó ní àyà tó sọ̀kalẹ̀ fún Ànábì pé yahabu liman yasha'u yahabu liman yasha'u inathan wa yahabu liman yasha'u zukura aw yuzawwiju aw yaj'alu man yasha'u aqim. Ibi tí nẹ́sì yẹn kọ́kọ́ dé nìyẹn tó ní ó dé bẹ́ẹ̀ bí rìwáyà tí wọ́n gbà wá. Òun ló wá ńgbà tó gbọ́ bẹ́ẹ̀ ló wá ní fatabarakallahu ahsanul khaliqin. Ànábì wá ní ó ní pé Ànábì wá ní bẹ́ẹ̀ náà ni ó ní ṣe kó ń kọ́ bẹ́ẹ̀ ó wá kọ́ tán ló wá padà ló wá ní pé èmi náà lè sọ tí mo mọ̀ ń sọ yìí
tó bá yá sí pé òun sọ wípé fatabarakallahu ahsanul khaliqin ló bá fi gbà wípé kóhun kọ́ bẹ́ẹ̀ wípé bẹ́ẹ̀ náà ló wá ajá sí pé kò sí tó ń sọ tèmi náà lè sọ ló fi yí padà ló fi lóhun ohun ìgbà Ìsìlámù mọ́ ló fi lọ Ànábì ò ní kí wọ́n pa so àwọn tó contribute ní wọ́n contribute dáadáa síbòmí wọ́n contribute tó wà negative síbòmí tó dá wàhálà alẹ̀ tààrán títí di sìn so nípa bẹ́ẹ̀ àwọn àjẹmí ni wọ́n contribute sínú Islam wọ́n sì contribute sédè Lárúbáwá dáadáa ju ọmọ Lárúbáwá lọ wọ́n gbọ́ Lárúbáwá yìí náà ju ọmọ Lárúbáwá míì lọ torí iṣẹ́ tí wọ́n ṣe níbẹ̀ àgbọ́yé tí wọ́n ní so táwọn àfáà wa ní gbogbo lẹ̀ wa yìí pàápàá jùlọ ńlọrin táwọn kan bá rò pé àwọn àfáà kan wà ń bì kan wọ́n mọ̀kéwú ibú mọ̀ ni wọ́n ju àwọn àfáà wa yìí lọ ajá sí pé àìmọ̀kan àìmọ̀lé àtàìmọ̀ṣẹ́ táwọn àfáà lè ṣe tó fi lọ ọ̀ta ní títà fi ń jọ lójú kò rílé rẹ̀ so nípa bẹ́ẹ̀ kọ́mọ tó jáde kíyàn tó jẹ́ kọ́mọ jáde kó kẹ́kọ̀ọ́ níta kó kọ́kọ́ jẹ́ kó mẹ́nú ilé ẹ̀ náà kò ṣe dìrásà àwọn àfáà lé ẹ̀ àwọn àfáà nú ìlú ẹ̀ ó ń lọ ṣe dìrásà ara ta ìwọ pẹ̀lú tọ̀hún ṣe ẹjẹ́ bí ní àbọmọ àwọn tí wọ́n ṣe kíní ọ̀fẹ́ ma kó kẹ́nìkan lágbájá bóntẹ́míyà lágbájá òsèmínì lágbájá gbogbo fàtáwà ọ̀hún fàtáwà jábútẹ́ náà sì là ń padà rí torí gbogbo fàtíwà yìí gbogbo àwọn fàtáwà yìí fàtáwà tí wọ́n ń kó sí wọn lẹ́nu padà ní àfáà kan ní Masari láìpẹ́ yìí Al-Adawi inú àwọn wàhábíyà ẹni àfáà wàhábí ni ó wá ti máa ń sọ̀rọ̀ tí máa bú gbogbo àwọn èèyàn tí máa ṣépè ṣẹ́sì rí kí wọ́n máa ṣépè kí wọ́n máa gbé èbú yẹn dáàbù wọn ni ìwà wọn ni kò ń ṣe tuntun kí wọ́n máa bẹ́ ìbú kán máa yẹpẹrẹ àwọn àfáà ńláńlá dáàbù wọn ni kìí ṣe ìlànà wọn ni a máa wà láwọ́ ò ní gbà yí pé àwọn àfáà wa níbí nílé wọ́n èyí ṣẹni tí yàn fọwọ́rọ́ sẹ́yìn ẹ̀ sì lè kọ́ wọ́n kéwú so nípa bẹ́ẹ̀ òun yìí wọ́n wá ó ń bú àwọn azari àwọn àfá azari ó ń bú àwọn àṣáírà ó ń ṣe gbogbo ẹ̀ wọ́n wá pè sí munazara pé èyí tó ń yìí tó ń ṣe bọ́ sórí jẹ́ ká ṣe lórí ṣáṣá báyìí kí gbogbo ayé máa wò wá munazara pẹ̀lú àwọn àfá azari ló bá yọ ní ọba lọ bá ṣe rí wọn ẹ bá pè wọ́n fún dialogue debate wọ́n máa yọ pọ́rọ́ ni wọ́n máa lọ lẹ́nìkan wá bí lórí program ẹ̀ tó ń ṣe lórí kọ̀nẹ́tù láwọn kọ̀nẹ́tù oríṣiríṣi lọ́wọ́ bí léèrè pé owó ará kìlò àmọ́ ń gbọ́ pé wọ́n pè wọ́n Adáwí pé kọ wá bá àwọn àfáà Azari ṣe munazara ó ní kí ló kàn pẹ̀lú munazara ó ní kò sínú manhaju Ahlus-Sunnah kí a máa ṣe munazara ló bá bí onítọ̀ wípé ṣé Ash'ari ni wọ́ tó ń béèrè lọ́wọ́ wọn ni ẹ bá ní Ash'ari lòun ó ní bí sal mazhabu mazhabi Ash'ari tó wà yẹn mazhabi ibú ni ṣé èébú ló yẹ kó wí ni mazhabi ibú ló yẹ kó pé kí ni ìdí tó fi jẹ́ mazhabi ibú ṣẹ́yìn mazhabi ìtàgbé mazhabun mujassim ni
àbí mazhabi tó yẹ pé tafwidu òun ló ní ká ṣe táàfọ́ ní jáwárà ní wa kullu nafsin awhama tashbiha awwiluhu aw fawwid wa rum tanziha wa kullu nafsin awhama tashbiha tó bá ti jọ yí pé o fẹ́ fi Ọlọ́run jọ èèyàn awwiluhu lọ ń bẹ̀rẹ̀ má fún ní mánà zọ̀hìrí yẹn aw fawwid àbíkọ́ sọ pé mi ò mọ̀ Ọlọ́run ló mọ̀ èyí ni kò fi wá fífọ̀ mọ́ fọ́lọ́run tó rọ́lọ́run ló sọ pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí tó jọ Ọlọ́run so tí nǹkan kan bá wá ní Al-Qur'ani tó jọ ọwọ́ kó mọ̀ pé ọwọ́ kọ́ lè yùn ní kí ni iṣẹ́ ọwọ́ agbára ni so quwwa Ọlọ́run yadullahi fawqa aydihim agbára Ọlọ́run wà lórí agbára wọn àbí bẹ́ẹ̀ tó fi já sí pé ó fi ṣe tẹ̀nzíhù fọ́lọ́run so mazhabi Ash'ari tẹ̀nzíhù ló ń wá fọ́lọ́run bọ́lọ́run ṣe ròyìn rẹ̀ pé laysa kamithlihi shay'un nǹkan kan ò lè jọ ó lè sọ Ọlọ́run ní gbangba wájú kò ló lọ́wọ́ àmọ́ ọwọ́ ẹ̀ àbí ó ń sọ̀kalẹ̀ yanzilullahu fi sulsil layl minas samaa'i ila samaa'i dunya kò wá wípé yanzilu minas samaa'i ka nuzuli hadha minal minbar ila al-ard Ọlọ́run ò rí bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni àmọ́ so ká ma àwọn àfáà wa nílé kọmọ kan tó jáde lọ bì kan kọ́kọ́ ń pa àwọn àfáà lé kó mọ iṣẹ́ tí wọ́n ṣe so tó bá dé ta kò ní jọ lójú kò sì ní gbàgbàkúgbà àìmọ́lé ló ń jẹ́ kẹ́ni tó ń jáde gbàgbàkúgbà tó bá ti mọ nǹkan tó wà nínú tó mọ àwọn àfáà lé tó mọ ìtàn wọn tó sì mọ bí wọ́n ti rí kò ní gbàgbàkúgbà nípa bẹ́ẹ̀ àsìkò ti tó mọ́ ní kí n kán mọ́ sí ni ọ̀rọ̀ wá padà gùn kọ́lọ̀wọ̀n bá kí ó fi kó fún wa ní àlùbáríkà wọn kọ́lọ̀wọ̀n kó jẹ́ kí kó sì bá wa bùkún kẹ́ wọn ọlá al-Qur'an Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ń follow wa lórí line ẹ wá lọ wo Alubarika TV ẹ lọ field made YouTube ẹ download ẹ bẹ́ẹ̀ Alubarika TV ẹ rí bẹ́ẹ̀.